Aláròyé máa wí o. èyí lohun táwọn aṣòfin sọ lórí ọmọ ogun tí Tinubu fẹ́ kó lọ sí orílẹ̀-èdè Benin Republic lójúnà àti lè mú kí ohun gbogbo padà bọ̀ sípò lẹ́yìn táwọn ológun tí wọ́n fẹ́ fìbọn gbàjọba lórílẹ̀-èdè olómìnira ti Benin ìyẹn Benin Republic ti kùnà lórí èròǹgbà wọn láti gbàjọba lọ́wọ́ ààrẹ tó wà nípò. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti fọwọ́ sí àbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kó àwọn ọmọ ogun Nàìjíríà lọ sí Benin lásìkò ìjókòó ilé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 9 oṣù kejìlá yìí láwọn aṣòfin fọwọ́ sí i lẹ́yìn tí wọ́n gbé òfin orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ti ọdún 1999 tó fààyè gbà kí wọ́n ṣètò àlàáfíà láwọn ìlú tó wà lágbègbè èyí tó tún ní í ṣe pẹ̀lú òfin àti àwọn ojúṣe àjọ àwọn orílẹ̀-èdè tó wà lápá ìwọ̀ oòrùn Áfíríkà ìyẹn Economic Community of West African States ECOWAS lẹ́yìn tí Godswill Akpabio tí í ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin ka lẹ́tà tí Tinubu kọ sí wọn lórí ọ̀rọ̀ náà tán ló sọ wípé ààrẹ ké pe àwọn látàrí ìpè pàjáwìrì tó wọlé wá fún un látọ̀dọ̀ ìjọba Benin ìyẹn ààrẹ Patrice Talon pé kí Nàìjíríà ṣàtìlẹ́yìn fáwọn lẹ́yìn táwọn sójà ìlú náà fẹ́ fipá gbàjọba lọ́wọ́ rẹ̀. Ààrẹ Tinubu kọ sínú lẹ́tà náà pé òun fẹ́ káwọn aṣòfin Nàìjíríà bá òun fọwọ́ sí i bí wọ́n ṣe máa kó àwọn ọmọ ogun Nàìjíríà lọ sí Benin Republic láti dá àlàáfíà padà ságbègbè náà. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí iná ń jó lọ́fun amùkòkò wọn nǹkan burúkú ni wọ́n sì ń kojú lọ́wọ́ ní Benin nítorí báwọn kan ṣe gbìdánwò láti dìtẹ̀ gbàjọba ṣùgbọ́n tí kinní náà kò kẹsẹ̀ járí tí wọ́n sì fẹ́ torí rẹ̀ da ètò ìjọba àwa ara wa ilẹ̀ náà rú. Tinubu ní gẹ́gẹ́ bí òfin àti àjọṣepọ̀ àjọ ECOWAS ṣe ti sọ àwọn di ọmọ ìyá àfi káwọn dìde ìrànwọ́ fún Benin Republic káwọn bá wọn dá ohun gbogbo padà bọ̀ sípò. Bí wọ́n ṣe gba ìwé látọ̀dọ̀ ààrẹ yìí ní gbogbo ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ti jókòó ìpàdé lórí rẹ̀ gbogbo wọn sì fẹnukò láti faramọ́ ohun tí ààrẹ gbé síwájú wọn. Lẹ́yìn ìfikùnlukùn àwọn aṣòfin yìí ní Akpabio kéde tó ní àtijọ́ ohun tí ààrẹ béèrè fún ló ń tẹ̀. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún bí wọ́n ṣe tẹ̀lé òfin gbígbé ọ̀rọ̀ síwájú ilé ìgbìmọ̀ kí wọ́n lè fàṣẹ sí i kó tó di wípé wọ́n rán àwọn ikọ̀ ọmọ ogun lọ síbi tí wọ́n fẹ́. Ìgbésẹ̀ gidi tó sì yẹ ni ààrẹ gbé. Lójú ẹsẹ̀ náà ni Akpabio ti pàṣẹ pé kí wọ́n tètè fi lẹ́tà ìbuwọ́lù ìgbìmọ̀ ránṣẹ́ sí ààrẹ Tinubu ní kíákíá. Àárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kejìlá yìí ni wàhálà náà bẹ̀rẹ̀ nígbà tí Lieutenant Colonel Pascal Tigray tó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun ààrẹ Talon tẹ́lẹ̀ tó sì tún dípò aṣáájú ogun National Guard Artillery Battalion orílẹ̀-èdè náà mú láàrin ọdún 2023 sí ọdún 2025 kó àwọn sójà kan sòdí tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ààrẹ Talon. Nígbà tí wọ́n ṣe ìkéde lórí rédíò àti tẹlifíṣàn orílẹ̀-èdè náà ohun táwọn sójà adìtẹ̀gbàjọba yìí sọ ní pé ìgbìmọ̀ alátúnṣe tó fẹ́ tún ìpínlẹ̀ ìlú náà ṣe àwọn sì ti yọ ààrẹ Talon kúrò nípò olórí orílẹ̀-èdè náà báyìí. Ṣùgbọ́n nígbà tó fi máa di ọwọ́ ọ̀sán nǹkan ti rọlẹ̀ díẹ̀ látàrí báwọn ọmọ ogun Benin tí wọ́n jẹ́ olóòótọ́ sí ààrẹ pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ ogun ojú òfurufú Nàìjíríà ṣe lé àwọn tó fẹ́ fogun gbàjọba náà lọ. Pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Tinubu fẹ́ gbé láti ṣèrànwọ́ fúnjọba àtàwọn èèyàn Benin yìí ó dájú wípé ọwọ́ yóò tẹ gbogbo àwọn tó wà nídìí ọ̀tẹ̀ ọ̀hún ní kíákíá àlàáfíà yóò sì padà sórílẹ̀-èdè náà. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.